ọlọ́tẹ̀ làwọn míì tàjọ ń ṣiṣẹ́ yìí o ṣe rí àwọn aṣẹ́wó lóòótẹ́ ọlọ́tẹ̀ ni most of them wọn àṣẹ bí mo ṣe tún gbẹbẹ yẹn wọ́n ń jealous pé ọkùnrin méjì tó ń wà òkè wọ́n lè fẹ́ ní kíní kan she dey use juju she get juju she be winch wọ́n ti ń sọ àti ṣé wọ́n ti ń sọ láàrin ara wọn tẹ́mi ò sí mọ̀ ìyẹn tí èmi tí ì sọ fún mi kò sọ pé ikú ni o òun dẹ̀ mọ̀ ó kàn fẹ́ kí n fẹnu ara mi sọ kí wọ́n ṣe kí ni kí wọ́n sì wàá mú ọ̀bọ yẹn sí kó lọ́dọ̀ mi. Mi ìmọ̀ pọlọ́pàá ni ọ̀tọ̀ níṣẹ́ tó yẹ kó òun ṣe fún mi ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó ń mú mi lọ ẹ̀gbọ́n ẹ̀ gangan ló pè é ó lọ́kọ òun ò kì í gbélé èmi àti ẹjọ́ máa wà ní yàrá a máa bára wa sùn bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n obìnrin gbogbo ẹ̀ ló sọ pé òun mú mi lọ àsìkò lídì wọn tọ́jú wọn bí iṣẹ́ ni èmi ò mọ̀ mọ́ ṣe rí àwọn fídíò mi kan àwọn kan ń já mi lẹ́ẹ̀kan pé àwọn oní tíátà àwọn eléré àwọn tíátà wọ́n ti fi ṣe fíìmù kò lè fi ṣe fíìmù bó gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni tó o bá gbàṣẹ lọ́wọ́ mi tó fi ṣe fíìmù tó bá náà gbowó sí ò ní jèrè bọ̀ bẹ́ẹ̀ pé màá rí nìyẹn torí ẹ̀ kí n fẹ́ fún ẹ̀ ní kírẹ́dìtì ẹ̀ mo ti bá yàn kọ fí mo máa ń kọ see I'm a script writer o I'm a continuity manager ẹ̀yin tẹ́ bá mọ̀ mí léni ẹ̀ ló mọ̀ léni I'm an actor yes script writer I'm a script tí mo ti kọ torúkọ mi ò sínú writer ní ìsìn tó wọ́n fọ mi pé wọ́n ní àwọn fẹ́ fún mi lówó kí n kọ fíìmù fáwọn ọmọ sọ pé mi ò kọ torí wọn lè sanwó mi and I'm not lying wọn lè sanwó mi so bẹ́ẹ̀ ṣe wá ń lọ sórí YouTube mi tẹ́ ẹ̀ mú story mi yẹn tẹ́ ẹ̀ náà kọ́ yẹn mi ní ẹ mọ̀ kọ́ o mi ní ẹ mọ̀ ṣe àmọ́ o gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ mi tó bá jẹ́ story writer náà tó bá fẹ́ kọ́ o gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ mi wá sí nǹkan tó máa kọ́ wá kọ́ story by Àkànjí Olúwaṣeun orúkọ tó máa wà wájú ẹ̀yẹn máa jẹ́ kó mọ̀ tó ti yé yín ẹ gbọ́dọ̀ kó kẹ́dàgbà síbẹ̀ story by Àkànjí Olúwaṣeun bó ṣe jẹ́ nìyẹn o so wọ́n ti àṣé kọ̀ọ̀lìdì ẹ̀ ni kò sí pé story ọkọ̀ àkọ́ yẹn lásán o wà gbàṣẹ lọ́wọ́ mi tí wọ́n máa gbó lọ́wọ́ ẹ̀ máa jẹ́ kó mọ̀ bíbà ní gbowó máa jẹ́ kó mọ̀ àtẹ̀sọ̀ nǹkan tí mo fẹ́ bá mi ṣe tún sìn má fi yẹn wá mú mi mi ò ṣe mi ti ráyè ló bá wọ́n bá ti ń pè tán ti sọ gbọ̀rọ̀ yẹn fún boyfriend mi yẹn bí mo ṣe dé ló bá ní pé I come here yesterday I no meet you na here I dey you no dey I come here I say na here I dey mi gbọ́ mi kúkú it's a lie o sùn bíbá ìlànà o tó ló ṣe pè mí ní àná yẹn pé ṣé mò ń bọ̀ wípé torí ó fẹ́ lọ ṣerun kinní kan people say you go do your hair na other man come dey carry you see if any fuck up happen ìwọ gan orí ẹ̀ máa wà ń bẹ̀ because if I dey fall like this I dey drag you we dey fall together time dey lè pé mo ti bá yẹn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí record voice ẹ̀ sílẹ̀ wọ́n ti dé báyìí my phone sí recording ó ní if I dey fall I dey drag you bá ní ṣé èmi mo ní kó máa keep ìbọn sí ìbàyìí wetin be all this thing ṣé tó ní kó tí ń keep ìbọn sí ìbàyìí sí o dey threaten me ní kó fẹ́ pa mi do you want to kill me ó ní I can kill you to keep my secret I can kill you okay I give you everything you want I give you everything kí ló wá káàkiri you gave me everything ṣé mo ní kó dọ̀gbálẹ̀ fún mi níta ṣé mo ní kó dọ̀gbálẹ̀ fún mi níta but I don't want to stay here anymore customer máa wá wà ní kí n má gba customer okay kí n má kí customer máa wá come on okay how do you want me to do láàrin níbẹ̀ ọ̀nà àwọn òní máa fúnra sí mi ni and èmi ò sọ fún mi kó tó gbé kíní wá sọ̀rọ̀ ò sọ kó tó gbé bọ̀ wá sọ̀rọ̀ wá bá mi dé náà ó kàn mú ọwọ́ ni stop mentioning that thing again do you think I'm joking with you eré ló pè máa wọlé ìṣá eré ló pè
Oh, o ti ń feel big, o ti ń feel pé ó wà on top. Tí wọ́n bá ti bí ẹ̀dá, jẹ́ kí n tún wá kí n má bá ẹ. O wá wọn òròjọ́ fún ẹni, mo di ibà mo dẹ̀ sùn, ilé ni mo sùn. Ilé ló sùn, àbí? There are other people here. Mo kàn fẹ́ kó benefit mi náà mo ṣe ṣe kíní kan. Ó ṣe ṣe gbàgbà, ó gbá wọn létí, ó ṣe gbẹ, ó kàn bínú jáde ni. Bínú jáde, àwọn yẹn wá rush wọlé. What did I tell you say happen? What did I tell you say happen? All of them, one of them do my, ẹ̀mọ̀ bá ṣe mo ṣe máa ṣe náà bá bọ́sítà. Ọbẹ̀ sì ń pariwo. All of them, one of them do my show. One of them jealous me. When I go there, leave on alone. Ṣé kò ọ̀nà wà bẹ̀rẹ̀ sí ṣépè burúkú? Ó ní, ó máa sọ bẹ́ẹ̀. Wọ́n nígbà tó di ọwọ́ alẹ́, ó bá wá, nígbà tó wà. Baba ni no vex. I will make me vex. I tell you so, okay, don't worry. If you the collect customer now, just make sure say no dey sleep outside. No good like that. You know say that because I love you. But mo so go be pé torí pé òun nífẹ̀ẹ́ òun ni òun ṣe bẹ́ẹ̀. Pé I don't want anybody touch you, but don't worry. I just build one house for one place like that. If I build and finish, I'll carry you go there. Nobody go. I don't want renters for you. They go know what you don't do. No people don't know you for here. You go another state. You go they stay there. Yes now. I feel go Ogun State. That's where they build. Where they put them? Where they build them? No, this one are for Mowe. Even na Mowe serve you good. Okay. Let me get down just on here. What's happening? Who you go see? Who be that man? I say I no go see anybody. I will dey lie for you. You still dey lie for me. Make a lie put for my head. Mi ò lórí ẹni kankan Cynthia ń parọ́. A ní mi lórí ẹni kankan sẹ́. Mi lórí ẹni kankan. Ó dà Ògún gbọ́ mi lórí ẹni kankan. Ó ní kí ló mọ̀ tó ń di Ògún. Wọ́n ní pé mi lórí ẹni kankan. Òkè tó bá lórí ẹni kankan kó má dà fóun kó ń ṣorí burúkú. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pé náà so that I can't really believe òun. Ó náà ti ṣe ìmọ̀ èmi ò mọ̀ pé ìṣe kínní. Ó yọ sọ pé okay no worry then. I don't believe you. I don't believe you. Kí n wo kíní dáadáa ká post for a whole day ká má rí 1K views. There be 11,000 something them follower. So that no problem. Ó ní ó bá sọ bẹ́ẹ̀ fún pé àti ṣe ìdò I mean lọ anybody. Ó bá believe òun, ó bá dẹ̀ tó fún lówó, ó bá ní kó má bínú etí tó ń gbọ́ má sọ pé tí ń rò òun, ó bá lọ máa bóun ra airdrop bọ̀. Àwọn dẹ̀ sọ̀rọ̀ àwọn tó bá wọn dájú sí pọ̀ ó bá lọ. Ìrònú wá lórí àgbà ń kojú pé kí ni kò ń ṣe bó ṣe lọ báyìí ó lọ kò pé 3 hours bí ọ̀bọ̀ kejì náà sì ṣe dé nìyẹn wọ́n kò pé ṣé two of na no one herself wọ́n dey push on us sí ẹjọ́ mi ò ṣe wọ́n sọ pé kí ló ṣẹlẹ̀ báwo ló ń ṣe mọ anything fún òbú yẹn sílẹ̀ òun máa ok mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ yá jẹ́ ká gbé bàgẹ́ kó kó mi bàdé ni bá ní pọ́nkún ìbàdí ni bóun ṣe máa kúrò bẹ́ẹ̀ ẹrù bóyá wà lọ́wọ́ mi ẹrù ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ okay no problem ẹrù ẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ torí ẹrù ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ò fẹ́ kúrò bíbá ẹ̀ bóyá kí mi àti ẹ̀ ká fẹ́ra wálẹ̀ ń gbà yẹn ọ̀nà bá bínú jáde ká fẹ́ra wálẹ̀ èèyàn tó fẹ́ mú un kúrò ní wàhálà tí ò jalè àtẹni tó ń jalè tó máa mú ní ìsìn tó máa mú un ó lóun bá pe bọ̀bọ̀ kejì yẹn pé òun máa bá sọ̀rọ̀ nísìn pé òun fẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀bọ̀ yẹn wá kọ́ọ̀tì àti bọ̀bọ̀ yẹn kọ́ọ̀tì ó tó bí 5 hours ó bá dé nígbà tó dé ló bá ní don't use that your number to call me again they don record that your number they don dey do something with that your number any call wey you make the person go dey know bania báwo náà ṣe mọ̀ ó ní wọ́n ti háàkẹ́ ó ní wọ́n ti ṣe ó bá mú fóònù yẹn ó bá tẹ̀ oníṣòwò ẹni yẹn ń gbọ́ gbogbo chatting yẹn for anybody ẹni yẹn gbogbo ṣe ń bọ̀ bọ́yẹn pé I am sorry bọ́yẹn block me because the voice note don't call me again don't talk to me again use this stupid girl don't send me any voice notes bá block me I am blocking you now so láti lè block side ibẹ̀ yẹn bọ́yẹn ó ti mọ̀ bá ní mí ní mi ò mọ̀ ọ ní o see you bọ̀bọ̀ yẹn ó ti hack number yìí so everything tó bá ń ṣe ló máa mọ̀ that's why mo ṣe nǹkan tí mo ṣe yẹn wàá bá mi yọ kúrò ń bẹ̀ àti ṣeun ó bá ní òun máa fúngbà díẹ̀ nù òun
ló bá mi yọ kíní yẹn kó lórí fóònù mi ó bá ní kí n má wọrí ó ní kí n má wọrí ó bá ní òun fẹ́ travel ohun tó máa jẹ́ travel bẹ́ẹ̀ tó wọ́n bá sọ fún mi ó máa dání pé òun bínú ni oníṣòwò níṣẹ́ ní kó wọn á sọ fún mi ó ní ìdẹ́rẹ̀ fún mi lówó tí màá ná káàṣì ló fún mi ó bá fún mi lówó yẹn ọdún náà lọ́hùn owó yẹn jẹ́ 12,000 bá ní kí n gbà ó ní kí n máa fi mẹ́tẹ́ ó ní lè lo bí ọ̀sẹ̀ kan kó n tó wá ó ní bòtù òun máa wá pé òun máa ti lọ rẹ́dì lé pé ọ̀dọ̀ àǹtí òun yòówù ṣáà lè fẹ́ mi síbẹ̀ mo fẹ́ lọ rẹ́dì tó bá yẹ ti síbẹ̀ ká lọ mọ́ àwọn fábílì mi ló kún ìdẹ̀ ní òkè no problem àǹtí ṣó bọ̀bọ́ yẹn bá lọ ìgbà tó lọ bá ní kí n má fi nọ́mbà yẹn kí n má pè òun kí n má ṣe kí n fọ́tà ọ̀fà àti kí n delete gbogbo chat àwọn kí n block òun náà mo bá ṣe bẹ́ẹ̀ mo block ẹ̀ delete gbogbo chat wa ṣáà block ẹ̀ mo delete ẹ̀ wà ní tó máa tún fẹ́ wá òun á wá pé tó máa bá bọ́ ẹ̀ ń bẹ̀ gan òun máa jókòó ìṣe tó pé kí n má wọrí pé wàá tún sọ pé ọ̀rọ̀ ikú ni tí òun ò fẹ́ disturb mi ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe mí. àǹtí ṣó lóòótọ́ àṣé ọ̀bọ yẹn tó lọ àṣé òkú láàrin àjèbí tí mo wà àṣé ojúmọ́ ló máa ń rí mi àṣé mo sọ bọ̀bọ̀ yẹn ni èmi tí fẹ́ni mi sọ fún un bó ti mọ̀ pé àwọn òparọ́ ọ̀dọ̀ mi ló ń kí ìbùbọ̀n sí lóòótọ́ tó ń sọ pé ẹrù ẹ̀ wà lọ́wọ́ mi ìlú kúrò ọ̀tún ọ̀bọ yẹn dé àjọ ń sọ̀rọ̀ àjọ ń ṣe kíní kan ó gba fóònù mi ó ní ta mo fún ó ní mi fún yàn fóònù ó ní òkè gbọ́dọ̀ pé mo ti block ọ̀bọ yẹn kò sọ wọn kan ó tún wá ṣe kíní ẹ̀ sórí fóònù mi again tó ti yẹ yín bẹ́ẹ̀ ó ti háàkì fóònù bó ṣe máa ń háàkì ẹ̀ wá ní òkè ló bá lọ à ń ṣe lọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní kó máa dé lọ́sẹ̀ kan kò dé lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kejì kò dé ń gbọ́ lọ́sẹ̀ kẹta bó ṣe dé nìyẹn nígbà tó dé ó kàn jókòó bọ̀bọ́ yẹn ò sí bẹ́ẹ̀ bọ́ yẹn ti lọ ó jókòó ó mú nǹkan wọ́n ní gbá ló dé ó ní gbọ́ òun débi ti bá wọn ó ní òun fẹ́ kí n jáde ni pé òun fẹ́ fi ṣe surprise fún mi òun fẹ́ wá kàn lọ́kọ̀ dọ̀ mi ó ní àbájọ sọ̀rọ̀ àti ṣeun tó bá ní òun fẹ́ gbé mi lọ síbì kan ní ibùdó olódò àwọn parents òun tó bá fún mi láṣọ bá ní kí n wọ̀ sọ